Àti wọnú lé tán náà ọ̀yà ṣáà mú mọ́ra ló ṣe mú. Just bring in and bring out. Pàjáde. Exactly. Yeah. You're doing well. Ọtí ẹ̀ tí. Ṣé lẹ́gbẹ̀ẹ́ fún wọn? Ṣé lẹ́gbẹ̀ẹ́? Sir, ẹni lè tẹ̀lé wa, ẹ jókòó báyìí. Kí ló dé? No, ẹ jókòó. Mi ò ní wọlé. Ẹ ní wọlé sir. Ó yẹ ṣáà yẹn. Títí, wá fọ́dà màdámù ìsìta. Nísìn. Láti ẹ̀rọ. Mo ti gbọ́, màá jókòó. Ẹjọ́ sá dáadé lọ bá wọn jókòó ẹ nílé tẹ̀lé wọn wọlé ẹni kọ́kọ́ lè wọn wọ́ọ̀dù ẹjọ́ sá. Kí n jókòó? Ok. Ẹ jókòó sá kò sí problem. Ẹ jókòó sá ẹ nílé dúró síbẹ̀ yẹn three other patients. Ẹjọ́ bá wọn jókòó sá. Ìyá mi ti bímọ. Ọkùnrin àbóbìnrin. Obìnrin. Ọwọ́ ẹ̀rọ ló bá dé. Ẹ wo ìyàjà ẹ jẹ́ lè ní kí n má wọlé nsìn. Mo ti wọlé. Yes. Agbóhùn ilé ìyá, àdètí gbóhùn ọmọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nǹkan kò dẹ̀ ṣe wọ́n bàbá ọmọ náà. Amen. Àmọ́ o, ṣé lọ́rọ̀ tó ń bá mi sọ látijọ́? Ṣé kò mọ̀ ẹ́ àbí báwo? Wípé bóyá a máa ṣòro òdílé, àbá máa wo àkọsẹ̀jáyé ọmọ. Èmi gbọ́ ni mi ò gbà o. Mi ò gbà o, mi ò ní gbé ọmọ tèmi sílẹ̀ fún ọ̀rọ̀ òdílé jágbajàgba kankan o. Ní sùúrù náà, mo ti ṣàlàyé fún ẹ, mo ní fámìlì tí mo ti wá, bó ṣe ń ṣe nìyẹn. Gbogbo àkọ́bí ilé wa, gbogbo wọn la máa ṣòro òdílé fún. Wọ́n ṣe fẹ́mi, àkọ́bí ṣàlẹ́ mi. Sórí lẹ́yìn first born yìí lẹ́yìn òun àwọn tó máa tẹ̀lé kò sí wọn tó jọ bẹ́ẹ̀. Mo gbọ́ ni mi ò gbà. Mi ò gbé ọmọ mi sílẹ̀ fún dirty culture kan. Ìgbà náà máa gbọ́ ọmọ tó máa gbé lọ sí dirty environment. Wọ́n máa ní wọ́n ń ṣe kinní kan. I'm not in for that. O tọrọ mo sọ fún ẹ tó bá dẹ̀ mọ̀ pé o gbọ́ tá bá ti ń kúrò bíbáyìí mo ń gbọ́ ọmọ mi lọ nìyẹn. Lọ síbo? Nídà kí n gbé lọ sílé wa àbí kí n gbé lọ síbi tó bá wù mí. Ṣé o mọ̀ pé ogun ọtí ẹ̀ ká sọ nílò sọ lọ́sibítù? Kò síbi tí yóò ti lè sọ. Níbo lo ti rẹ́nájì tó ń lò gan? Mo lẹ́nájì. Ẹ kú jókòó. Náà ṣe ṣe. Ẹ rọra mà, báwo lọ ra? Ṣé ẹni complain kankan? No. Actually, matron ní kí n gbé baby wa. Ó fẹ́ gba immunization.
ṣó ti ya nìyẹn. wọ́n máa lọ. ṣé ó lè gba abẹ́rẹ́ báyìí. bẹ́ẹ̀ ni sà wọ́n náà máa fún ní BCG. kí lẹ pè. BCG. BCG. tó tẹ bá gbé délé gbọ́n wọ́n máa fẹ́ máa fọwọ́ kàn tí ó bá dé ti gba abẹ́rẹ́ yẹn kò safe. èmi ló jọ púpọ̀ àfihàn ẹgbẹ́ yìí ni kò fi jọ mọ́mí ẹ̀ wíwẹ̀ side buns oní side buns. bí ìyó tọrọ ni mo sọ fún ẹ. mi ì gbé ọmọ mi sílẹ̀ fún dirty culture kankan o tọrọ ni mo sọ fún ẹ mi ì gbà o. mi ì nígbà o mi àgùntì mi àná mi ì sí mi ò gbà gbogbo àwọn culture jàgbàjàgbà tẹ́lẹ̀ ń ṣe àwọn olóògbé tó máa kó àtàrí kó òbí kó igbá pàwọ́ kó ṣíkò mi I don't want it mi ì tẹ̀lé pàbí ọmọ mi sílẹ̀ láyé for that. Fẹ́ gbára lé náà o. I don't know. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi. Tó Elédùà ṣeun. Akálámagbe ló béjì ó. Òyìgbẹ̀gì ló bóró. Ọ̀kan bí ló bí ọ̀kan mi ọlọ́mọ. Inú òní bí ọ̀kan bí kó pọ̀ ọ̀kan mi ọlọ́mọ ọmọ rẹ̀ jẹ. Àwọn tó nílé ayé ò ní gbọmọ ẹ̀ lọ́wọ́ yín. Àṣẹ, àṣẹ, àṣẹ. Àwọn ìyá mi ọ̀ṣàrìmọ̀fìà. Òjìjí fìrí arógbáṣọ mọ́ balẹ̀. Wọ́n jẹ́ kó ọmọ yìí ó jogbó. Àṣẹ. Wọ́n jẹ́ kó jatọ́ láyé. Àṣẹ, àṣẹ. Ìyá wa mo kí n kú oríire. Mo kí n kú oríire. Mo kí n kú oríire. Lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ òdìlé fọ́mọ yìí ṣe rí para rẹ̀ balẹ̀ ó sùn pẹ̀sẹ̀ tá a sì ti dá àkọsẹ̀jáyé rẹ̀ ìyá ọmọ nǹkan torí a fẹ́ ka ìwò àkọsẹ̀jáyé báyìí. ìyàwó mi ìyàwó wà ń ta. sóun lóbìnrin tẹ́ ẹ jọ débí. bẹ́ẹ̀ ni sà. ìyá rẹ̀ ń bẹ̀. kí ló wá dé tí ọ̀tẹ̀ lẹ́yìn wọlé gbogbo èrò ọkàn mi ni pé bóyá ìyá ọmọ yìí ti gbé gbùrú gàjà. pé wá. Ìyá rẹ̀ ń bẹ̀ kò sí tó mú. Ìyá mo sì tún kẹ́yìn náà kú oríire. Ẹ̀yin ṣe rí pé ara ọmọ náà balẹ̀. Ó balẹ̀ kódà ó sùn fọ̀fọ̀n ní ara ẹ̀ balẹ̀. Yóò sùn n bò jọ ọmọ ọkọ ni. N bò jọ ọmọ ọkọ ni. Ọba òkè ṣeun. Mo yọ̀ fún ọ mo yọ̀ fúnra mi ìyá bí. Honey, wọ́n ní kó wọlé. Wọlé láti wá ṣe kíni. Wọ́n ní kó wọlé náà kó wá wo nǹkan tá à ń ṣe. In fact, mo sọ fẹ́ pé mi ò wọlé. I am not even feeling comfortable in this dirty environment. Kí ló dé? Kí ló dé kò pé ilé ti wà ní dirty environment? Àbá kí ló dé? Èmi lè sọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tí yín náà. That's not fair. Now, ọmọ ọdún tó ṣe ní kó wọlé ṣá, ṣó mọ́ ni. Kó wá fi tí ara ẹ̀ gbọ́ ohun tó fẹ́ sọ ní akọ́ṣẹ́jáyé àmọ́ pé òun ló fẹ́ jẹ́ kó gbọ́. Wo, I'm not even interested. Mi ò ní interest rárá. Wá jẹ́ kí n sọ fún ẹ. Bí nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi. Nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi o. Torí dirty environment tó gbọ́mọ yìí wá síbí báyìí. Nǹkan kò gbọ́dọ̀ ṣe o. Òótọ́ ni mo sọ fún ẹ. Dirty environment jàre, ó dẹ̀ ń tẹ́ mọ́ dirty environment. Ìyá wa káàròdò àsùn kí lára lé ó mu. Ó sún mi o. Ẹ̀jẹ̀ yọjú sí kò jiná. Mo rírú eléyìí. So kí n lọ bá wọn sọ yẹn pé you are not interested. Kí n wọlé lọ. Màámi. Aya mi. Mami. Èjìdé. Kí ló dé tó wọlé? Má bínú. Èjìdé, wò mí, orò òdúlé wọn ni. Bí wọ́n ṣe máa ṣe àwa tá a dúró yìí, wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa. Kódà ọkọ rẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ fún. Bẹ́ẹ̀ni. Orò òdílé ni. Kódà gan àkọsẹ̀jáyé ọmọ rẹ̀, òun ni wọ́n ń ṣe lọ́wọ́. Kó o lè gbọ́ kó fojú rẹ̀ rí. Ńlá fi ní o wọlé. Dákun ìyá mi. Má bínú ọkọ mi dákun. Wọ́n ṣe máa ṣe nù. Má bínú dákun. Wọlé ohun wọ gan lé gbogbo nǹkan ló mú kókókó má bínú aya mi wọlé Èjìdé má bínú ọmọ rẹ fi yanjú ní gbogbo ohun tá à ń ṣe yìí dákun aya mi má bínú èdè ọkàrí ìwọ náà ò mọ yan tú gbogbo nǹkan ní gbé ó sí aya mi ọkàrí. Àmì ó ń yọ̀ ni màámi. Yóò yọ̀ má dà lóhùn òye
Ilẹ̀kẹ̀ àmọ̀ pé ariwo ariwo wo ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gọ́ọ̀mì tẹ̀ fẹ́ dìde látẹ̀kọ́ náà. tó bá mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn àwọn neighbor wa wọ́n jà. ìjà plumber tí wọ́n pè pé kó wá bá wọn ṣe nǹkan lé wọn ó rè pọ̀ ọmọ náà yìí. irọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣé ibẹ̀ ló ṣe wà. kí ló dé kí ni tiẹ̀ ń bẹ̀. mo ń lọ gèmi. máa wá irú ẹ̀ ṣẹlẹ̀ wéètì à ọmọdún mẹ́sàn-án lọ́rẹ̀ ọlọ́mọ àánú kí bá sí bẹ́ẹ̀ máa ti wá ni máa ti lamọ lórí. yes. láìrin mọ́yàn lórí ó máa kú. mo gbáriwo náà mo ṣàrò kọ́kọ́ ń ja àwọn ìjà kérékéré wọn ni. ó rè fún ọmọ náà yí ẹ so in fact wọ́n ń bára wọn pò ń bẹ̀ wọ́n ti pọ̀ ọlọ́pàá gbọ́ pàápàá wọ́n ti pọ̀ ọlọ́pàá. ẹranko ni ẹranko gbà ẹranko ayé àtọ̀run ni ó lágbára. honey darling. láwọn ọkọ tó ń sọ sí mi lọ́kàn báyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀ sàkání mi Yorùbá ní tí ikú bá ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni o because sórí gbogbo oníṣẹ́ ọwọ́ yìí painter ni o mechanic ni o carpenter kankan mi ò fẹ́ rí wọn sàkání mi báyìí mi ò fẹ́ rí wọn mi báyìí because àwọn àpè wà ń bí o ọmọ ọdún mẹ́sàn-án kan ni wọ́n lọ ṣe lé bọ́ ṣe wọ́n yàkàtàkà yẹn ẹranko kan lọ handle bẹ́ẹ̀ yẹn irú ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀ sàkání mi o kò tí ẹ lè ṣẹlẹ̀ láyé tí iṣẹ́ ti wá kọ́ ẹ̀ gidi gan nìyẹn o láti ojútó ọmọ yìí gidigidi gan kójú ẹ máa bá mọ̀ pé lọ gbogbo gbà nítorí obìnrin ní ẹ obìnrin lòun náà èmi náà ò ní gbẹ̀yìn but ìwọ níṣẹ́ máa wà lọ́wọ́ ẹ jù ọmọ tèmi pàápàá yàn no kò lè ṣẹlẹ̀. máa sapá mi. o láti ṣe ni. máa try. o máa ṣe ni try kọ. máa tiẹ̀ gbìyànjú máa sapá mi kọ́lọ́run dẹ̀ ràn mí lọ́wọ́. Ọlọ́run tẹ̀ ti ràn wá lọ́wọ́. wàá rèpọ̀ ọmọ tèmi kò jọ. rape 9 year old. má sapá mi. ẹranko máa wà láyé yìí. ẹranko in fact ẹranko gbà ní màá yẹn. mo jẹ́ kí n sáré. orí bá ṣe tí mi ò sí bẹ́ẹ̀. anyway igi gogoro má gùn lójú ni òkèèrè láti ń wò kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń sàkání mi màá ń nà mọ̀ pé ọ̀nà má tẹ̀lé gẹ́gẹ́ bí ìkìlọ̀ tó jẹyọ nígbà tí a wá ṣe ti àkọsẹ̀jayé ọmọ wa mọ̀ pé lọ́dún náà lọ́hùn. Bàbá ọ̀hún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àdúgbò bíi tí àwa ń gbé pàápàá jùlọ lágbàáyé ni ṣe ládùúgbò tá àwa ń gbé ó ti wá dàbí lemọ́lemọ́ àwọn ọkùnrin wọ́n wá ń fi tipá bá àwọn ọmọdé jòjòló àwọn ọmọdébìnrin ọmọ bíi ọmọ ọdún mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ wọ́n ń bá wọn lájọṣepọ̀ tó ń fi tipá bá àwọn ọmọ yìí lò ó ti wá gbòde kan báyìí tó yẹ pé ẹ̀rù wa ń bà mí báyìí sìn tó ojoojúmọ́ báyìí là ń gbọ́ gbé làwọn òbí ń pariwo wọ́n máa ti jábàálẹ̀ ọmọ yìí o ọmọ ọdún márùn-ún ẹ̀rù tí wọ́n ń bà mí báyìí pé èmi náà máa lọ́mọ débìnrin nínú ilé mi àmọ́ pé tẹ́yìn náà mọ̀ tẹ́ bá wa ṣe gbogbo àdúrà fún bàbá ẹ̀rù ń bà mí o kírú ẹ̀ má ṣẹlẹ̀ sọmọ yìí ni o nítorí kídẹ̀ ni gbogbo tó rọ̀ mọ́ ọjọ́ ọ̀la ọmọ yìí àkọsẹ̀jẹ́ ìta gbọ́ nípa ẹni tó bá lò ohun tó máa ṣẹlẹ̀ o ọmọ ológo ni o bàbá ẹ gbà mí ní ìsàdíyàn. ẹ̀yin Olódùmarè ò ní já àríjà ayé. àṣẹ. ayé ò ní lọ́wọ́ lọ́rọ̀ wa. àṣẹ. ọjà tààrà ayé ò ní mú wa ń tipátipá káwa sanwó rẹ̀. àṣẹ. àṣẹ. torí àṣẹ èṣù ní Ọlọ́run ò ní jẹ́ ká yóò tà sí èṣù fún wa. àṣẹ. sórí bó ti ṣe yẹ ká bí amó ṣe gangan ló ṣeun gbogbo nǹkan tá a bá ti fẹ́ ọ́ bàjẹ́ oníbà àti ṣeéṣe n tó bá sì ti bàjẹ́ tá a fẹ́ tún ṣe ó lọ́nà táwọn àgbààgbà ń gbé gbà ojú ọ̀run rèé látọjọ́ tó lódùmarè ti ṣẹ̀dá ayé ilẹ̀ àti ọ̀run ọgbọ́n pé ojú ọ̀run wálẹ̀ rí òní wálẹ̀ ọgbọ́n lolódùmarè fi gbójú ọ̀run ró tí ò wálẹ̀ rí tí ò sì ní wálẹ̀ táyé ò fi parẹ́ ọgbọ́n ní òòṣà òkè lọ́wọ́ fi mọ́ ìmọ̀ ló fi sí àwa tá a mọ ewé tá a mọ egbò tá a mọ ìjà ló fi sí à ń kùn wo arákùnrin boko ọba yìí láì kó
wọ́n ṣiṣẹ́ kan fún ọ torí pé mo rí bá bí amọ̀ ní ọ ìlẹ̀kẹ̀ ní iṣẹ́ ọ̀hún. kò yé bàbá ìlẹ̀kẹ̀. sórí ìlẹ̀kẹ̀ yìí ẹ mọ fi sídìí ọmọ rẹ. ìlẹ̀kẹ̀ dí. bẹ́ẹ̀ ni òun lẹ́ẹ̀ fi sídìí àmọ̀ pé ìyún ẹni ó sì tún wá ní àgádágodo kan nú àgádágodo òun làpàdé àtàlùdé rẹ̀ sórí tá ẹ bá ti filẹ̀kẹ̀ sídìí ọmọ rẹ bó bá ti ṣe ń dàgbà sí ọmọ padà wá àmọ́ tún ìlẹ̀kẹ̀ ń àmọ́ tún ṣe ní déédéé ìdí rẹ̀ sọgbọ́n àmọ́ ṣìlẹ̀kẹ̀ ń déédéé ìdí rẹ̀ sọ wá rí àgádágodo tó wà lọ́wọ́ rẹ̀ ń ẹ tọ́jú un títí ayérayé òun là pàdé òun ni kọ́kọ́rọ́ tó sí tó tì í. nígbà ìlẹ̀kẹ̀ bá ti bẹ́ẹ̀ di ọmọ rẹ̀ àmọ̀ pé àbí kí ló kó kọ́ rẹ̀ àmọ̀ pé bẹ́ẹ̀ ni ọkùnrin kọkùnrin kan ò ní dẹnu kọ́ pé wọ́n fẹ́ ó ṣeé ṣe kí wọ́n kórìíra rẹ̀ tí wọ́n bá kórìíra rẹ̀ kò sí láburú tó bá ti wá tó ẹni tí ó lọ lé ọkọ àgádágodo òun lẹ́wàá sí àsìkò tẹ́ ẹ bá ṣí àgádágodo àsìkò náà ni ó tó mú ọkùnrin lọkùnrin ó tó kọ́ ọ sí. ó ti yé bá bàbá ó yé mi bá. dádì àmọ̀ pé orí ìrònú yìí náà lè ṣì wà má má fi ronú ṣe rẹ léṣe torí ọlọ́run ọmọkùnrin yìí ẹ wò ó ẹ má ronú mọ́ gbogbo nǹkan tó lọ ọlọ́run sì máa dá padà wò ẹ jẹ́ kí n sọ fún yín when there is life there is hope. my dear báwo ni nǹkan. kí ló ń ṣẹlẹ̀ bí bá. àmọ̀ pé dádì ẹ̀ ni àti àárọ̀ wọ́n ti wà lórí ìrònú mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ gbọ́ ò náà ò nísìn nígbà tán bá ronú títí tán lọ develop high blood pressure nígbà tó wó bá dé tọ́lá bá dé tí gbogbo èkó lọ wá padà ṣé ká wá máa nurse hypertension. dádì ẹ ní ìdẹ àsìkò àdánwò la wà yìí mo mọ̀ pé lágbára ọlọ́run a máa overcome ẹ̀. àmín. ìfíl èmi ni èmi mo filẹ̀ so kò lè yé ṣé èmi tí mò ń bù jẹ́ bù dànù everybody mọ̀ nílùú tí mo ti amókè mélòó ni mo ti ràn lọ́wọ́ wọ́n yàn lọ yunifásitì polytechnic àwọn kan tara mi wọ́n lọ lóyìnbó mo kọ́ mọ́ṣáláṣí mo kọ́ lé ìjọsìn church police station kan mo kọ́ sádùúgbò mo gba over 60 workers tí mo sọ sálárì fún lójú méjèèjì dẹ́dẹ́ bó ṣe dé mo wá di ẹni tí ò lè tọ́ bá pò báyìí kó yọ 1000 even 500 naira mo tún wá di ẹni tó apply láti wá wáṣẹ́ ọkọ mi it will surely come to pass. See, we are in this together. Yes. lágbára ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí it will come to pass. lágbára ọlọ́run jọ má ronú mọ́tò tí lọ. dádì bá òkú ìṣe òtún. bẹ́ẹ̀ni. mo ti gbọ́. ọ̀rọ̀ ayé. ṣáà má bínú. mélòó la fẹ́ wí. má bínú ọkọ mi. wọ́n á ti mọ̀ pé ní rí mo wulẹ̀ ní wálé mo wéṣọ mọ́tò wa. ó yẹ kí ìwọ náà mọ̀ pé tó bá wà mí máa fún ẹ. ẹ má yẹ kó kọjá ọ̀túnla o. kò lè kọjá ọ̀túnla. láti mọ̀ kó máa kọjá kẹjẹ ń kú lọ ọ́zù fún ara mi. ọ́zù wo ló ń ọ́zù fún rẹ èmi gan sáré kí torí wọn bá tí mo fún ẹ yẹn ni. ẹ ká sọ. kí ni wọ́n wá ṣe ń lé. wọ́n ń lọ sí skul wọn á bá wọn mi bí amọ̀ lè rówó gbà lọ mo fẹ́ get and out àti mo dẹ̀ tún dé náà story náà kàn fún mi. mo ti ṣàlàyé fún ẹ náà the little tí mo ní mo ti fún pé kó fi ṣòwò mọ́tò like I told you dáàdì yìí gan owó hustle lọ látàárọ̀ ni má wọrí ọkọ mi tó ti gbọ́ as soon as tí owó tí mò ń retí tó bá ti tẹ̀ mí lọ́wọ́ màá send ẹ̀ sí i. ṣùgbọ́n náà ni wọ́n ti fún ẹ lówó ń san òde ní kíní. 500 naira. ó kéré.
Okay, èmi ń lọ bí iṣẹ́ lọ́la. Tí n bá dé bí iṣẹ́ ní àmọ́ tí n bá rí máa send ẹ̀ sí. Ṣé máa tètè send ẹ̀? Okay, mo tí n bá dé bí iṣẹ́ lọ́la. Wò mọ́ mi, àdúrà ní kẹ́ tún máa fi ràn mí lọ́wọ́. Ọ̀sọ̀ ìgbà táwọn ọ̀rẹ́ mi ń sùn èmi ò sùn. Ó ní nǹkan tí mò ń cook tó bá fi lè dán inú mi á dùn. Ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. Ó ṣe ọkọ mi. Inú mi ti ẹ̀ dùn torí pé èmi gan ti fẹ́ bí ẹ́ tó bá wà nílé ò ní sùn. Tó bá tó ló wà tó lóòtú sùn ní school náà. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń torí ẹ̀ ń ṣàìsùn yẹn ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́ lágbára Ọlọ́run. Bó ṣe ń ṣe ọmọ jẹ́jẹ́ ni kó máa ṣe ọmọ jẹ́jẹ́ o. O ti gbọ́. Ìfọlọ́run bá sí. Bye darling. Okay, ó dà wọ́n. Báwo wà níbi tó lọ? Mo ti sọ fún ẹ wípé kò share location fún mi WhatsApp. Má ti dọ́dọ̀ ẹ látàárọ̀. Now. Address ló send yẹn mo kàn ń rìn káàkiri níbi báyìí ni mi ò get ẹ. Now mo kàn wá road yìí ni mi get address tó ń send sí mi. Ibi confidence warizo whatever kan mo wà jàre. Now. Àní kò share location fún mi. Tó bá ti share location ó ń ṣe bí bàbá arúgbó. Wàá lọ síbi kíní WhatsApp wàá share location. Má ti dọ́dọ̀ ẹ látàárọ̀. And you guys are pull up. Now. All right. Hey. Pull up. Honey, phone ẹ ring o. Okay, mama. All right then. Yeah, hello. Hello. Yeah, hello. Ṣé àbá mọ̀ pé nìyẹn? Bàbá mọ̀ pé ni. Yes. Good. Àwa kidnapper là ń sọ̀rọ̀. Ẹjọ́, kílẹ̀ ẹjọ́, ta ni? Ọ̀rọ̀ mi ò pọ̀ rárá. Mo kàn ní kí n notify yín ni pé ọmọ yín àmọ̀ pé wà ní custody wa. Báyìí kí ó kọjọ ẹjọ́ torí Ọlọ́run fi bẹ̀yìn ẹjọ́ ní kọ̀ọ̀kan bọ̀ ẹjọ́. Sir, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ló wà nílẹ̀. Business ni. If you know you want to see your daughter alive, you'll have to pay a ransom of 10 million naira. And you have 72 hours to do that. Else, òkú ẹ̀ la máa drop fún yín. Ní kọ̀ọ̀kan bọ̀ ẹjọ́ ẹ̀wù tọ́lọ́mọ mi ẹjọ́. Kí ló ṣẹlẹ̀? Kí nìkan náà? Kí ló ṣàmọ̀ pé? Ẹ tó pé olóhùn kidnapper. Wọ́n ti gbámọ̀ pé wa. Wọ́n ní 10 million naira. Wọ́n gbámọ̀ pé. Ó yá police station. Ọ̀nà kò ṣe pé. Ó yá police station. Wọ́n gbámọ̀ pé Ọlọ́run o kí ni mo ṣe? Ta ni mo ṣe? Wọ́n lo nọ́mbà. Wàládé. Báwo? A mọ̀ pé. Sir. Ẹjọ́ sir. I know you can't see us, but definitely you can hear us, right? Yes, sir. Now, I want you to listen real good. Tí bàbá ẹ bá act funny, tàbí tó bá act stupid, alápàràpà o. Àwa tó ń wòye ọ̀dájú ni wa o. Ọ̀dájú ló bí wa. Oúnjẹ ọ̀dájú là ń jẹ. Ọ̀dájú ló bí wa. Gbogbo wa tá bá wù pátápátá, ìwà ọ̀dájú ni. Tó ti di bó ṣe jókòó tí bàbá ẹ ò bá rẹ̀ ní ti 10 million naira in the next 72 hours, just like you said. Àwọn kan wà tó máa ń ra orí. Ó máa tó point kan, èèyàn kan máa wá ra ọkàn ẹ. Àbí àlàyé.
wọ́n mi láì. Kí la wá fẹ́ ṣe báyìí? Inú ọmọ aráyé jì. Èèyàn tó mẹ́rin báyìí wọ́n kàn promise mi náà ni wọ́n promise mi náà ni. Irú promise wo nìyẹn 72 hours máa ti fẹ́ pé Ọlọ́run ẹlẹ́dàá mi má mà jẹ́ kán pọ̀ mọ́ mi. Tani ẹ wọlé. Tani ẹ wọlé. Ẹ ra sà. Báwo ni ọ̀rẹ́? Yes sir. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ lẹ sà. Mọ́mì. Yes sir. Ẹ pẹ̀lẹ́ mọ́mì àmọ̀ pé ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Àmọ̀ pẹ̀lẹ́ o. Ó tojú súyàn. Àwa náà ń sáré kiri báyìí ni. Ẹ ṣeun sà. Yes, àwọn ni wọ́n mọ bank manager tó yóò fẹ́ yá wa ní 10 million tó ní ká kó wa. Dúpẹ́. Thank you ma. Yes ma. Ẹ kú kalẹ̀ ma, ẹ kú kalẹ̀ sà. Yes sir. Ihun tí mo ṣe mú wọn wá, wọ́n ti mú mi lọ bá bank manager. Alẹ́ ti sọ̀rọ̀. Wọ́n náà ready láti yá wa. Ara bí amọ́ tí ẹ̀ ta wọn náà, àbí amọ́ ta wọn but ṣe mọ̀ bank ó ní procedure. Wọ́n ní tí kì í bá ṣe pé procedure tó wà ńbẹ̀ ni àwọn ò bá kàn yá wa lówó yẹn ní but láti fi nǹkan kan dúró láti ní collateral láti fi dúró. Daddy, a ní collateral. Ṣẹ́rí ilé ta wà yìí, the only collateral ta ní nìyẹn. A dẹ̀ ready láti gbé ìwé ẹ̀ sílẹ̀. Mú sùúrù. Kí ni mú sùúrù? Máa gbọ́ nǹkan tó ṣé o fẹ́ gbé ìwé ilé sílẹ̀ kó ń pọ̀ ọmọ dànù àbí? Isn't it? No. Níbi tọ́rọ̀ dé yẹ àní choice. Àbò ní nǹkan mi ni. Dìde! Ní sùúrù. Àbí? Ṣé tán bá fi ìwé eléyìí dúró? Wọ́n yín balẹ̀. Ṣé rí ní báǹkì wa kò sí any amount tẹ́ bá fẹ́ yá tá à ní yá yín. So far tí ẹ ti sọ pé collaterals ẹ láwọn ìwé eléyìí ìgbà tí mò ń bọ̀ lẹ́ẹ̀kan mo ti gbogbo àyíká mo ti rí bí lẹ́yìn ṣe rí. So tí ìwé eléyìí bá ti pé dáadáa 10 million péré lẹ fẹ́ yá a máa yá yín. And then àwọn dáàdì yìí wọ́n ti gbìyànjú gan o wọ́n gbìyànjú gan lórí ọ̀rọ̀ yín o wọ́n nífẹ̀ẹ́ yín gan o. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni láti kékeré. Ẹ ṣeun sà. Ọ̀rọ̀ yín dáadáa lẹ́yìn. So gbàtẹ́ sọ pé ẹníwèé ilé tá máa fi ṣe. Ìwé eléyìí ni o. Kò sí wàhálà a máa yá yín. Ẹni àwọn tẹ́ bá fẹ́ yá a máa yá yín. Ṣé ìwé eléyìí ti tó? Ó ti tó. Ó ti tán rẹ̀. Ó yá náà. Kí ni kó pọ́pọ́ ló ṣe ń ṣe báyìí gbọ̀ngàn bó ṣe ń lọ kó wá kí ni wardrobe ló wà. Ó yá. Àbí bó bá ti yá. Ṣé kí n kúkú máa bọ̀ ní kájọ wá wá? No, ẹ fọkàn yín balẹ̀. Wetin dey happen, guy? Guy, honestly ara mi ò balẹ̀. Gbogbo ara kàn rin mi, ó kàn rin mi. Ara rìn yẹn, kí ló ṣẹlẹ̀? Ó ná àgbòjẹ̀dì wèrè kan tí mo fáwọn guys kan tí wọ́n mú. Àjọ mú ni. Ó dà kó ń ṣiṣẹ́ burúkú lára tèmi o. Gbogbo kínní ló kàn mo ń rò pé ọmọ àmọ́ pé ṣé mo lè tọ̀ sí ara mi. Guy, ọmọ tá a ṣe kidnap tá a ti gbowó, you wan go enter am, calm down now. Ẹ̀kẹ́ wá nìyẹn ní í ṣe pẹ̀lú bá ẹ̀ṣẹ̀ kidnap ẹ̀. Mo tọ̀ sí lára ṣáà ní rówó gbà ṣọ́ máa ṣe bí olórí burúkú ni. Okay, if you don do your own, yeah? If the babe sweet, me sef go enter am, I go chop am. Ṣó wà okay ṣá. Ó yẹ kó mọ̀ pé tójú bá ti rọ̀ èrè tún gbọ́dọ̀ sẹ̀ mọ́. So nǹkan tó ń tọ́ alájẹ sọ́nsìn ni pé ọ̀wàwà méjì ò lè ké nínú gbólẹ̀ kan náà. Of course, èyí tó bá ti kọ́ ké ló gba champion. I don't hear you. But tó bá ti dọ̀rọ̀ lówó dé, make we know as e dey go. Trust me now, na me now. Then another thing ni pé if you wan go chop that babe, cover your face, you. Ìgbà tí mi ò ya wèrè. Trust me now, nigga. Bad man. Bàbá ẹ gbà mí. Ẹ má gbà mí, ẹ gbà mí. Ẹ sún síwájú jọ, ẹ sún síwájú. Ṣé ransom mi rẹ̀? Yes. Ó dẹ̀ pè síbẹ̀. Ó pé 1,000 naira note ní gbogbo ẹ̀.
ọmọ mi ń kọ́ báyìí ẹ ti gbowó. Fi ara ẹ balẹ̀. Tó bá padà síbi tẹ́ ti connect ara yín, your daughter is waiting for you there. Ha. Ibi tá ti connect, ọmọ yín wà ń bẹ̀. You heard me. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo ti gbọ́ but ṣé màá ṣàbá mi àbí ẹ máa mú wá bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ wò mo bẹ̀ yín lọ. Orí wa yọ wá. Kí ló dé? Kò sí nǹkan kan. O ṣọ́ pé kò sí nǹkan kan. Ìyá jẹ́ kọ́ ọmọ yìí jẹ́ kó sinmi. Ìgbà la ṣe wọlé sán orí kémi gan orú ti fẹ́ máa kùn mí ó ti rẹ̀ mí gan ká máa sún òun má lọ́ fún un. Báyà ló mọ̀ pé ajá tó wọlé ẹkùn tó bọ̀ ní ó yẹ ká máa kíkó ewu ni. This is just the matter àdúpẹ́ ni let her rest. Ó jàre báwo ni ṣé wọn ò fọwọ́ kàn ẹ́? Kò sí nǹkan kan. Wo ikú tí ò bá pa ni tó bá ṣí ni ní fìlà ká máa dúpẹ́ ni o. Ṣé o ti gbọ́? A mọ̀ pé ó dẹ̀ ń sọ fún mi pé kò sí nǹkan kan. Ó ti tó. Ìwọ ló tẹnu. Mọ́ mi wọnú lẹ́kọ̀ọ́ lọ jẹ́ kó wẹ̀. Jẹ́ kó clean up kọ́ tiẹ̀ fọ gbogbo òórùn bí tó ti wà láhàámọ́ láti jẹ́. You don't even have human feelings at all. Kò ní má feelings mo lọ ọmọ kọ́ tẹ̀mí kan fojú rí bẹ́ẹ̀. Mo lọ mọ ọmọ wálé onímì ò ní má feelings tí má ní má feelings kọ́ take her into the bathroom jẹ́ kó wẹ̀ kó pààrọ̀ aṣọ kó fi perfume sára kó wá jẹun kó kawọ́ gùn fún kó sinmi. Ó bẹ̀rẹ̀ sí ṣe interrogation. DSS ní ẹni. Please. Pẹ̀lẹ́ Àríkẹ́ àmọ̀ pé mo pẹ̀lẹ́. Easy, my dear, easy. Just take it easy. Mi ò mọ bí ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ló lọ́pẹ́ ọ̀rẹ́ mi. Jù bẹ́ẹ̀ lọ mo dúpẹ́. Because kí là bá ṣe náà kí la fẹ́ ṣàlàyé fún odindi ọmọ báyìí tó kidnap báyìí ní múra bẹ́ẹ̀. Ọ̀rẹ́ àní fúnra ilé ìsàn fúnra wa. Ẹ ṣá máa dúpẹ́. Ẹ wò ó mọ́mí àmọ̀ pé ẹ mójútó dáadáa o. Ewu tó ré kọjá àtúnẹ̀rì mọ́ o. Ẹ máa ṣọ́ wọn tó bá jáde ẹ má jẹ́ ọmọ apẹ́ wọlé lásìkò yìí. Òde dá ká má sọ kejì ẹ̀. Then tó bá dẹ̀ fẹ́ wọ cab kọ́ mọ orú cab tó máa wọ̀. Táwọn ọkùnrin bá ti ń pọ̀ nínú ẹ̀ kán ṣọ́ra. Do àtọkùnrin àtobìnrin ọlọ́run náà ló lè ṣọ́ wa. Tó bá jẹ́ bọ́ọ̀sì náà ní kán ṣọ́ra. Kán mọ time tó máa wọlé kán mọ time tó máa jáde kán dẹ̀ máa mọ ibi táwọn máa rìn sí. Èyí tó tún farajọ kéèyàn mọ irú ọ̀rẹ́ téèyàn máa bá rìn. Ìgbà náà làwa wà nù bọ́ọ̀sì làwa ń sọ̀rọ̀ business èlò lẹ ti transfer account mi kíní kankan à ń láti ṣọ́ra o. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kéékèèké yẹn téèyàn ń fojú fò yẹn kéèyàn máa ṣọ́ra nísìn. Ọlọ́run wà pẹ̀lú wa ẹ̀jẹ̀ àdúpẹ́. Ọ̀rọ̀ náà tẹ̀ tí wàá le gan ríbo náà kì í wọ̀ gan wọ́n wọnú ilé wa gbéyàn nílé báyìí wọ́n wọnú ilé ìjọsìn kò síbi tó ti lè gbéyàn ṣùgbọ́n ò ti sọ báyìí èèyàn máa ṣọ́ra ẹ̀ ní bàbá rìn sí kí wọ́n máa bójú wẹ̀yìn ni torí àmọ́ ibi téwu ti ń bọ̀ so ojú mo dúpẹ́ gidigidi gan rẹ̀. Ẹ wo ebi gan mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣáà bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ tí mo rọ́mọ mi láyọ̀ àti àlàáfíà àmọ́ mi ìbá sọ wípé ká gbọ́mọ yìí lọ sí hospital látàárọ̀ tó ti dé bó ṣe ń wò bọ̀m̀bọ̀m̀bọ̀ lélẹ̀ kó sọ̀rọ̀ kan báyìí jáde. Táwọn ohun tó ti ṣe fún even kan máa fọwọ́ kànyàn lásán ṣé pé àsán pé wọ́n múyàn ṣọ́ọ̀kì yẹn gan ó lè pẹ́ lòmíì Ọlọ́run bá wa tún lù ṣe. Àti ẹ̀fẹ̀ lọ hospital náà ni àti ní pé tí a bá ti rọjò ọ̀rọ̀ lé à lọ hospital àmọ́ èmi gan fúnra mi gan ò lálàáfíà owó ọjọ́ sí gàjí owó ọjọ́ sí tí mo bá mi ya 10 million ìyẹn gan fọ́ mi lórí bí ṣe máa dá padà mi ò mọ̀. 10 million ti bẹ́ẹ̀ yá. Mi máa sọ padà gan wọ́n láyé tó. Kí lájọ́ rẹ̀ fún fọkànbalẹ̀ èyí tó kọjá priority wa ni
àti rọ́mọ ẹ ṣáàjẹ́ máa lọ ẹni tá a yáwó lọ́wọ́ ẹ kò tí ìyá tó fẹ́ béèrè ẹ ṣètò ẹ ṣe máa gbé ọmọ lọ sí hospital. ok ẹ ṣáà prepare yẹn sáré sí òun náà àwa lọ hospital. ṣé o ti jẹun ṣá. kò jẹun kò sọ̀rọ̀ ẹ lọ hospital mo ń bọ̀ mọ́ ẹ prepare kí n sáré sí òun. ẹ ò ní ó dàbọ̀ wọ́n máa ní mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi Come in. Thank you. Come into my eyes, oh baby. Come in and stay. Come in and stay. B. B. Sir. Báwo ni? Kí ló ń ṣe lọ? Oh, one kitchen down. Should it clean everywhere? Gbogbo ẹ̀ náà ni mo ti ṣe. I want just money costing. I told you I want about 18 different meals in that freezer. Orí ẹlẹ́kẹfà ni mo wà. Ẹlẹ́kẹfà. B, you're slow. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn náà? Ìgbọ́ ló fẹ́ dáná tán. Ọ̀gá mi má bínú. Ẹ kí mo ti fọṣọ, mo ti lọ́ṣọ. Nítorí ẹ kó pẹ́ ni ẹ má bínú. Anyways, that's okay. Honey, actually, this is B. She's one of my contract staff. Okay. As a matter of fact, this is one of my, apartments. Hello. Yeah. Sorry, did you just say one of your apartments? Yeah, one of my apartments. Me or somebody see me by so I'll just tell her to come around, stay like 3 days or something. The coffee, touch you everywhere for me. You understand? Yeah. But she I mean, 120K long by monthly. That's how the price is 3 times or 6 times in a month. No, you just even budget only 500K. Wow. I mean, 500,000. Alamu lọ̀gá mi. Alamu ń ṣèyàn mi ń pè èèyàn dáadáa ni. Hey, stop that. What's that? Kí ni Alamu ṣèyàn? What's ṣé kí n sọ English ni? You want to speak English or what? It's like a matouche. I'm sorry about that. Better. You are welcome to our palace. Yes. So what do you care for? Really? Anything you give me, I'm okay. Anything Shabati for me, I'm okay with it. Thank you. Okay. Then 1 million. Tí mo sọ pé máa fi assist àwọn ọmọ mi. Mo máa fi kún ṣùgbọ́n. Okay, sir. Yeah. I'm not doing now. Cola for the ladies. Thank you. Ọ̀gá mi ti rìn. Wọ́n ṣe lady ni because èèyàn kan ṣoṣo ni. Ẹ náà lè ń kọ́ wa. Ìwọ ló béèrè fún òyìnbó. Oh baby, sorry. Mo mọ̀ pé yẹ lẹ́nu pé mo sọ fún ẹ pé one of my apartments Okay. But please hold on. What did you just say? You said this is one of your properties. Like Oshila properties tó pọ̀ nìyẹn o. So this is one of it. Sorry. Iyọ̀ kì í yẹrẹ lọ́bẹ̀ ni. And àwọn Yorùbá máa ń sọ pé àgbà òfìfo òun ló máa ń pariwo. Ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run bless ẹ tó wà connected. Oh, ní bọ́dà rẹ láti máa sọ fún yàn ahead that I have this all in the name of me wanting you to like me. Ó wá dákú mọ̀ mí tán kó wá máa find out and be okay fine bọ̀bọ́ ìlélẹ̀ onílé ìbẹ̀lẹ̀ àti máa níyì. I'm actually very connected, but I do not like saying it. Buddy, I must say, this is a very beautiful apartment. It looks so good. No. This is not beautiful. Yeah, because when you were playing, I'm tired of this interior. I'm interior guys come and check for me. I need to change this entire interior, especially couch. Timothy the low couch for say 3 months. I'm actually going to be don't matter so I get really weary, so I want to change it. You want to change the interior? Yes, I want to. Our interior tell me where she was okay, but they she was okay. No, okay. Oh, okay, trust me, man. Don't worry. At the end of the day, to the total láti settle down. You will choose if you want properties me. But then you can never pick this because this is not good enough. Yeah. Hey. Oh. Sorry, but before I forget. Yeah.
you said something about marriage earlier on. How soon is that possible? Yes, I'm conclude on where in party shake be away me. You. Yes, you have to call your people. You know, because I really can't wait to have you as my wife. Yes, I can't wait. The truth about it is, I'm going to pop the question. Will you marry me? You will not marry Adeyemi alone. Or Tia Bashin land. To Bashin saw yes, I will marry you. I'm shocked at the motto continue of your Daruko. The moment you say yes, I'll do that. Worrying bad. I'll finish your life with surprises. But then you finished. No, but not in that contest. Not in that contest. You're not finished. You're just getting started. Yes, good. You're just getting started. Oh, theory, anything. Also for me, people like it. What don't discuss with Laura phone. Oh, so people like it. They will do it, all right. Yeah. Okay, good. I promise I'm going to double it. David Nikokolumawa. Whiskey no mawa. Yes, I am mawa. Oh my God. But hold on. Uma invites David to Whiskey. What's the pursuer? Look, it's nothing serious. Our guys that you joke club Mutini and don't sorry, so my bar on what me as in what job so even the Ayoba say around to buy one lower. I'm by my shit to be my private. But you to private jet. I'm finished. Like seriously? No, come on, you're not finished. You're just getting started. You are just getting started, okay? I'm going away. You be by me. No. Like seriously, I'm good. Oh, baby. No. Anyways, probably once we'll leave this place, if you're not too busy, I'll stop you by one of my properties again. I can't wait. Please, I just can't wait to see. Jordan, baby, man need talking. It's the chicken. Sister B. Yeah. Ṣé gbogbo nǹkan tẹ́ ń ṣe ṣé kò ní lẹ́yìn ṣá? Kí ni nǹkan tí mo ṣe tó ń lẹ́yìn? Wípé ẹ máa gbé ìyàwó lé ẹ máa fi rẹ́ǹtì ẹ̀ máa gbowó. Ṣé o háì ni? Ó dàbí pé àbúrò yín kọ́lé ẹ̀ ń díṣe òsì mi. Jọ má bínú. Ìdábòrò ń bá yàrá mi nígbè. Ẹ má bínú. Mo kàn ní kí mi sọ tèmi náà ni. Hello, Babájídé. Báwo ni ṣé wà okay? Kí ló sọ? Nǹkan tó lọ ṣe ṣó ṣe mọ́ ni bí ọ̀la ló máa dé láti Àbújá. Mo ń wo pé ṣé o lè hangara síbi kan kí n bẹ clean ilé kí bẹ ṣàkóso tó ní kì í ṣe. Àbí kí ló rò? Kò sí wàhálà. Má bọ̀. Drive carefully ṣùgbọ́n Ọlọ́run aṣọ ẹ̀ dé. Sister, kí ló ní? Iṣẹ́ ti já. Ṣé ẹ bí mo sọ ìtọ́ pípé mo wẹ́jú ni o. Kí la fẹ́ ṣe báyìí? Mi ò mọ̀ wípé kẹlẹ́ lé wọn jáde ni. Mo ti sọ ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi Ọlọ́run máa gbàjẹ́ lẹ́nu yìí o. Babe, ẹni tó ló ń dáná látàárọ̀ ṣé 100 years lọ́wọ́ fi dáná ni? I mean, tí yóò bá ṣe ń sin òkúta gan-an ó yẹ kó ti jiná látàárọ̀ náà. Ó tẹ ń dún èmi tó ń dá ẹ̀mí dúró gbogbo tó tẹ kí n ṣe olówó ìwọlé láì tó kó jẹun. Bíi. Bọ́dé, jẹ́ rí ẹ. Kí ló ń ṣe náà? Kó lọ sí bọ̀. Bọ́dé, I see you. Hey, hang it there. Do you know you're very, very stupid? As an animal here now, you an animal. Ó lọ látàárọ̀. Ó sọ pé fẹ́ lọ bá wa dáná àti 18 milo àti 17 milo. Àárín kankan. Tí yóò bá ti ń sin òkúta gan látàárọ̀ yẹ kí yóò ti ṣe jiná. Tí ẹ dẹ̀ máa yẹ ni. Ṣójà wẹ̀rẹ̀ ni. Bọ́dé, níṣojú mi sọ pé. Tó ṣí èrè rí ni. Dáàrí ẹja rẹ ọgbẹ́ni kí ló ṣe é gan. Wrong with you? Are you okay? Are you normal? Ṣé o tọ́ fan kan ni? Oh, jọ́jà ìsọ̀tọ̀ fún ẹ. Kò ṣe máa gbẹ́rú yín wá bí. Ẹ pọ̀ tó máa ń gbé wá. Àwọn ní ẹ má jókòó má dìde mọ́. Má wulẹ̀ rí bí kò gbọ́ tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ rí ẹ ọgbẹ́ni kò ṣe máa gbẹ́rú yín wá bí. Ó rẹ̀ tì mí báyìí 2 hours ni. Mi má má já wọlé o, àbúrò mi tí wàá pè mí sí pé o ti change mind òun, òun ti fẹ́ délé. Bọ́dé. Ṣé gbogbo oúnjẹ kan tán ní ìsinmi oúnjẹ ṣe gbá ṣàwò yẹn? Fíìmù ni o tíátà ni 18 meals 20 meals bàbá òfò ni. I believe that thing. Agratu to say po. Oh dream, oh su. Oh ya pack your right down, but it's too much báyìí. But she's asking me to leave. She. But ọmọ ko ṣe ni pé. Oh ya. Ọmọ ko ṣe ni pé nǹkan kan ṣe lórí mi. Nǹkan kan ṣe mi. Really? I'm not to cool down for long. Ẹ tẹ ní sùúrù kí. Hey, Bọ́dé. Bọ́dé.
Ita. Bode sórí yàn tó jẹ́ lélẹ̀ iṣu. You are living a fake life. Ẹ ṣe jẹ́ kí n gbé bá mi jẹ mo máa lọ. Yeah, Bode. So you are living a fake life. Ilé ọkùnrin ẹ̀ máa lọ́rùn. Mo dáràn. Ṣé wàá gbígbà jù mẹ́ ṣe? Fóònù dà. Orí mi gbà mí. Ó yẹ jọjọ tẹ̀lé kọ́sítọ́mà ẹ̀. Kò sókè lọ́jọ́ Bode àbúrò mi ti ṣe dé bí. Bode má fi tiẹ̀ kó bá mi sẹ́. Má fi dé kìtì ẹ̀sìn pẹ̀lú bí táwọn aṣọ níta lórí fóònù. Bode ló fi mọ́tà òkú mọ́ ní kó de go. Mo kàn tó dáa for phone. No worry. Má fi dé kìtì àfi swear please tèmi. Tá fẹ́ gbára lé náà o. I don't know. Ojú mi dáadáa. Mo ti rí yín màmá. O mojú yìí. Màmá mi mojú yẹ wo nǹkan tá a máa sọ ní kẹ́ sọ because mo ní business kan tó yẹ kí n lọ attend sí right now. Tó bá yẹ pé need help ni mo rí pé ọwọ́ ìyá díẹ̀ wà lára yín. Mo mọ̀ pé bí ń pa yín ìnù táwọn yẹ pé àwọn ọmọ yín ò tọ́jú yín ni it's fine. Ilé ayé náà láti rí gbogbo nǹkan báyìí. I'm in a good mood today. Ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ màá fún yín because bí mo ṣe wà yín sìn mo fẹ́ lọ fún meeting kan ó dẹ̀ máa yọ bí like $1.5 million. Mi ò lè fi yẹn ṣeré màmá. Èmi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀. Mi ò ń ṣoníbàárà. Kí lẹ wá fẹ́ gangan màmá? Àwọn ọ̀wà pálapàla tó ń wù yìí. Àwọn ọ̀wà arọ́ pípa, jìbìtì lílù, àìṣedéédé tó lè mú ẹ kó sínú ọ̀fìn tó lè mú ojì sínú ọ̀fìn ayé. Òun làwọn ọ̀rọ̀ tèmi wá tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Màmá kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹnu ẹ sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Àṣọ wọn fẹ́ fi yín set me up ni. Láti bo síbo. Mo sọ fún yín pé mi ò mọ̀ yín rí. And the next thing you're doing is that ẹ sọ fún mi pé mo ń parọ́. Who does that now? I know kò proper now, kò proper. Tó bá yẹ pé help lẹ́ni dẹ sọ fún mi, mo máa ṣe fún yín. Àbí ọmọ mo jẹ́ sí, ó níbi tí mò ń lọ náà, ṣe bí torí pé àgbàlagbà tẹ́jọ́ lẹ́ṣẹ̀ dá mi dúró tí mo ṣe dúró. Mi ì fẹ́ kó jì sọ́fìn ayé ni. Mi ì fẹ́ kó jì sọ́fìn ayé ni ọmọ mi. Àkóbá àdábàrè níwájú rẹ̀. Ẹ wo màmá ẹ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ kó sákòbá àdábà kan bí kan tó bá yẹ pé bá pé family trust ẹ̀yìn ìyá yẹn ó lè jàpá ẹ wò má jẹ́ kí n. Kí ló ṣẹlẹ̀ gangan? Rọ́rán yín sí mi ni. Ẹ ló dán bàbá Alpha. Those òyìnbó don come. No baba you too much. Me I don't dey on my way now. Ìyá kan ló kàn lọ dá mi dúró lọ́wọ́ mi ọkọ tó ń bá mi sọ jàre. Àbí àmọ́ ó kú ọ̀rọ̀ ọmọ. Ìyá rẹ ló fara hàn òun ló ṣe sọ fún ọ wípé ìjọ dojú òun mọ̀ ìjọ orú òun rí. Ìyá mi nìyẹn kò jọ ìyá mi èmi tó mú kàn tún sọ̀rọ̀ sí wọn ní àwọn bullshit wọn ni. Nígbà tó lójú inú ìyá rẹ nù abiyamọ mà kú ọ̀rọ̀ ọmọ o ó wá farahàn ó wá kí ọ lọ ni. Ó dáná ẹ wò bí ìtàlá kọ̀ọ̀kan ṣe lọ nìyẹn àmọ́ àlá ẹlẹ́ẹ̀kejì owó ló wá dẹ́rù bà mí jù ni mo ṣe ní kí n sáré wá yọjú sí yín. ẹjọ́ torí ọlọ ẹjọ́ kí ni mo ṣe. dúró bẹ́ẹ̀ orí ẹ yí ọ̀gbẹ́ni ó rẹ̀ kórìí ẹ̀ máa ń yí ṣá àbí ọ̀ya yọ fóònù ẹ jáde sí kó transfer ó sí mi. Ẹ wo ojú ẹlẹ́dàá yìí tó mi ò ní fóònù mi ò lówó fake life ni mò ń live mi ò lówó. ìwọ tó jẹ́ pé nígboro ọ̀rọ̀ millions ló máa ń sọ ó wá ń parọ́ fèmí. mi ò parọ́ fún yìí ọ̀nà ẹlẹ́dàá yìí gbọ́ mi ò parọ́ fún iṣẹ́ ìwé ẹ̀wò gbogbo millions yẹn mo kàn máa fi ń camouflage ni so that àwọn èèyàn máa fi pé mo lówó lọ́wọ́ so that àwọn èèyàn máa fi kó gidi fi lò mí mi ò lówó ẹjọ́. ó ti ya wèrè sórí tí o bá ti lè rí owó transfer fún mi kó yí ẹ tó o bá tún lé ayé ẹ wá kó o ní ṣe ẹgbẹ́ idiot bastard ó ṣí ò ní rí kò òjijì he o ayé ò sì ní péjọ pa ọ́ wo lọ́ọ̀rẹ́ jáwọ́ nínú irọ́ pípa ìgbé ayé tòótọ́ kó mọ́ gbé ohun tọ́wọ́ rẹ̀ ò tó kó fẹ́ fi gọ̀ǹgọ̀ fà á irọ́ tó ń pa yìí parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wà tó o bá ti jáwọ́ ọ̀nà rẹ̀ ó là ìyá rẹ̀ tó kọ́kọ́ lálàárí ó wá kí ọ ń lọ ní nítorí kò fẹ́ kó o kú kó òjijì kó lọ rí jáwọ́ nínú irọ́ pípa parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wà o wò tó o bá jáwọ́ ọ kù tú ẹni o àmọ́ tó o bá jáwọ́ ọ débi gíga
Ọlọ́run ti ṣètò rere lẹ̀ fún ọ ibi gíga láyé tiẹ̀ àmọ́ tó bá ń gbèrú ìgbésí ayé tó ń gbé lọ yìí ẹ̀mí rẹ̀ ó sọnù irọ́ pípa kọ́ ni ó gbé ọ dókè òtítọ́ ni ó gbé ọ débi ire ayọ̀ rẹ kó lọ rí yíwà rẹ padà kó mọ sòótọ́ kó wùwọ́ ọmọlúàbí kó níwà ìrẹ̀lẹ̀ ó bára rẹ níbi gíga níṣẹ́jú àyà tí ohun tó lọ fẹ́ bá mi sọ náà nù. Bàbá ẹni kí n má parọ́ mọ́. bẹ́ẹ̀ ni parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá. Nígbè kí n má sòótọ́. bẹ́ẹ̀ ni. Láìpẹ́ láì jìnnà ọ̀nà máa là pẹ́rẹ́gẹ́dẹ́. ó débi ire ayọ̀ rẹ. Ó ṣe rò. Ó dúpẹ́ lọ́wọ́ Elédùà. ọ̀rọ̀ ayé. ṣọ́wọ́ apá Okay. o ṣe gan ni thanks for coming. ìwọ náà rí i pé bó ṣe ń jáde yìí ló dà sórí kó máa dé rẹ mọ́lé all the time yẹn kò tiẹ̀ nice rárá èmi nìkan ni máa wá sọ́dọ̀ ẹ̀ bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tó ti bẹ̀rẹ̀ sí wá sọ́dọ̀ mi yìí sẹ́hẹ́n aside from the fact pé o ti exercise body ẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe tún lọ tó ń bọ̀ on the road wàá pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n tún lè fẹ́ bẹ́ẹ̀ ṣọ rẹ̀. O ṣe mo ti gbọ́. All right dear. Èmi nìkan ni màmá wá sọ́dọ̀ ẹ̀ gbogbo ìgbà ṣáá kódà kí ló ṣe kí ló ṣe. Òyì ń kọ́ mi. Òyì pẹ̀lẹ́. Ó ń rẹ̀ mí láti inú. pẹ̀lẹ́ òyì ń kọ́ ẹ̀ ó tún wá ń rẹ̀ láti inú ṣé ìṣepò o ti lóyún. Yes now. Oyún àná oyún báwo bó mo ti fẹ́ róyún. Kí ló mí pé oyún báwo obìnrin kọ́ ni ẹ nì. Àtìgbà wo ló ti ń ṣe ẹ́ báyìí. Ó mà ti ṣe láti bí 3 days lóyún yẹn ti ń kọ́ mi. 3 days ago. Ṣé o ti lọ ṣe check up. O ò ṣe check up. Mo ṣe check up. Wo my dear ó dà pé o ti lóyún. Gbogbo bó ṣe ń ṣe inú ilé náà ni mò ń wò ó ṣe bíi pé póyì ń kọ ẹ̀ nǹkan kò ń ṣe bẹ́ẹ̀ inú ilé náà. Ọkọ̀ yìí kàn kọ́ mi ní mi ìlú níbo mo ti fẹ́ ròyìn báwo ló yẹn ń sọ̀rọ̀ báyìí. Ìwọ ni kò má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ ni kò má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Abẹ́tà kò lọ run test mo mọ ohun tí mò ń sọ. Mo ti gbọ́ mi ìlú oyún ló kàn fẹ́nu pè ṣákálá ibo mo ti fẹ́ rò. Ìlú jàre. Mo ti gbọ́ ṣáà sọ fún mọ́mì ọ kó lọ ṣe test ìkọ́nù méjèèjì kán lè mọ bọ́ ẹ máa take care pẹ̀lẹ́ ṣó dẹ máa lè dá lọ lé báyìí àbí kí n tẹ̀lé ẹni. Má try. Àbí wàá relax díẹ̀ sọ́dọ̀ mi. Vera vivare, zori vera vivare. Kò sí wàhálà èló ni 2 million naira. Ìyẹn ò ṣe problem kò ṣe problem. Yes. Okay. Yeah, you know what? Màá bẹ̀ sọ̀rọ̀ later. Tí bá ti ṣetán. Yeah, mo ṣe fàájì lọ́wọ́. Orúkọ yẹn pè. All right. Yeah, bye. Oh, babe. Are you true? Yeah. So what's up? I'm good. See, Ebony, I don't like the way you are spending money. As in, mi ò like bó ṣe ń ba owó nínú jẹ́. Ó ti pọ̀ jù náà, orí table. Mélòó la máa jẹ nínú ilé tá fi máa dìde bí báyìí? Babe. Surely everybody tó mọ̀ mi. Ọmọ kébù jẹ̀bù dànù ní mí náà. And èló ni mo ti ná? Ṣé mo ti ná 500,000 naira ni? Kí lára? Obviously mo kí mo lè mú tán but at least àwọn boys wà ń bẹ àwọn ọmọ ògbóró tó jẹ́ kí wọ́n lè afford ẹ̀. Jẹ́ káwọn náà feel ẹ̀ náà kí ló ṣe? As in nǹkan tí mò ń sọ mi ò sọ pé kó má ra nǹkan kó má ṣe fàájì bọ̀ ó máa jẹ́ díẹ̀. Gbogbo kí ni máa waste ni àwọn boys tó kàn máa mú yẹn as in kí ni iṣẹ́ wo náà yẹn gbé fún wọn tó fi máa mú. Sórí nǹkan tí ò yẹ ni pé ẹni tó bá ti jìyà rẹ̀
tó bá wà opportune láti ní owó lọ́wọ́ ó máa ná. Babe, I don't suffer. Mo jìyà gidi gan. Now is my time to flex. So jẹ́ kí n náwó mi. No wàhálà tó bá sọ pé bó ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ nìyẹn mi ò lè mú ẹ sí bọ̀ títí mi òun ló ṣe kókó money is important. Yorùbá sọ pé tó dùn ní ló máa ń pọ̀ lórí ẹ̀ ni. Worry about my money. Mo kì í bí tó ń bọ̀rọ̀ lọ nìyẹn. But don't worry, I got you. Really? Thanks, baby. Lẹ́gbàá ṣé wàá okay. Mo rí pé ẹ rí mi bọ̀ ẹ fẹ́ stylish ṣe bí fẹ́ rí mi. Ọkọ̀ sọ wàhálà mo rí pé ẹ ti ń ṣe fàájì náà bẹ́ẹ̀. Ẹ gbà ẹ̀yin náà fi lé ẹ fi ra nǹkan. So babe, let's go inside. Má bínú n kò fẹ́ disturb attention wa ti ìyàwó wa o orin kò jẹ́ kí n ké látàrọ má bínú. Kò tí ẹ sí wàhálà yín ṣe problem. Babe, kò dání wọ́n náà lè fẹ́ ra nǹkan. So let's go. Àbúrò wa gbà mí ẹbó ni màlè fún mi lówó yìí ọmọ ìjọ ọmọ jágbá wa kó já ìgbà kó jí ìgbé níbo rẹ ẹbó ní ti rówó ìtó yìí wà dúró owó yìí ò fún mi. Ibẹ̀ ni kò jókòó sí bá ní kwa o ọ̀nìkan yẹn fọwọ́ ti lọ dànù next level yìí àkótí ihò ni ó ti kọ́ lọ́dọ̀ yan ọ̀rẹ́ rẹ̀ ó ti yàdá gbalé sí ìgboro ó ì ti jayé orí rẹ̀ báyọ̀ ọkọ̀ fọmọ́tò bọ̀gìnì gan lérí igun pẹ̀ tí mọ́ ọkọ̀ kan jókòó síbẹ̀ bá ní kwa o ṣì. Dájúdájú ẹbó ni tí ń ṣe yahoo plus. Ní ọmọ yẹn dáadáa mọ́ dìde o ó dáa o kẹ́bọ̀nì bá ṣe yahoo plus ìwọ náà yá ṣe yahoo minus bàbá ta lè ṣẹ́wù sí ẹ kúkú sáré kó fẹ́ ṣoògùn òṣì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wé kúkú ràjẹ́ yọkan ẹ̀ náà lọ kọ́ bá dẹ̀ rẹ yọkan náà wàá dì mú mi wàá méyìn mi gbolẹ̀ náà níbi ọ ní máa kú méèdì rírú rẹ̀ rí ibẹ̀ ní kó jòkó síbà ni o. dádúró bẹ́ẹ̀ ni wọ́n yà kó sàpò gọ́tẹ̀ mi kọ mi ó yà pín sí méjì bẹ́ẹ̀. kò sí méjì mọ́ kó sàpò yẹn sọ fún ọ bá ni o. dá kínní sí méjì kò ní jàre. mọ́ kó sàpò. Ó bá jẹ́ kí níyẹn tán kínú bẹ̀rẹ̀ sí rún ẹ́. Kò yọ ohun mi nínú àjẹmọ́nù mi lè ẹ̀rùn ọ̀rá àgbọn máa. Má jẹ́ kó jẹ́ pé kó má jẹ́ pé wọ́n fórí tèmi náà gba pààrọ̀. Kí ṣe? Wọ́n náà rí gbé olùṣèlú rẹ̀ ọlọ́ọ̀ni ti jù. Má fi èdè lu ibú mi o nǹkan yìí kò fẹ́ rí yẹn o. Àrí? Wọ́n ló mọ̀ olùṣí ó lè alájẹkú. Àmọ̀kẹ́ ọkọ mi kí ló dé? Pẹ̀lẹ́. 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 Hey. Pẹ̀lẹ́. Àmọ̀ pé kí ni nǹkan tó ń ṣe ẹ́? Kò sí. Are you sure? I'm fine. You are fine. Àmọ̀ pé láti bíi 3 days ni mo ti ń notice ẹ tí mò ń ṣọ́ ẹ bó ṣe ń tutọ́ sínú tissue paper bẹ́ẹ̀ ló ń tutọ́ sí kọ́nà tó ń dọ̀jì mi. Àmọ̀ pé you are telling me there's nothing. Ó sọ fún mi pé kò sí nǹkan kan. Mom, I'm fine. My daughter, are you sure you're good?
Yes, ma'am. Yes, ma'am. You're sure there's nothing? There is nothing, ma'am. Okay. Yes, sir. Now, ṣé lóòótọ́ ni wípé o lóyún? Yes, sir. Okay. So Tony, now, ta ló responsible for oyún náà? Oh, aráyé mo wí. Vera vivare, zori vera vivare. Cachadale, cara. Animero la festa. Hey! Hey! Mo gbé. Àmọ́ pé tí mo dẹ̀ bíẹ́ mo ní ṣé àwọn people yóò fọwọ́ kún ẹ onírọ́ ni wọn ò fi nǹkan kan wọn ò fọwọ́ kún ẹ mo ní ṣé wọn ò ṣe nǹkan kan fún ẹ onírárá oní wọn ò ṣe anything fún ẹ. So ìkan nínú àwọn kidnappers yẹn ló fún ẹ lóyún. Yes, mommy. I was raped by one of the kidnappers. Ọmọ pé ti pa mí. Ọmọ pé owó àkókò. Ó bá ti sọ àbúrò àbá ti wá solution sí. All right, okay. O ti délé, right? But now, ẹ gbọ́. Mọ́mí àmọ̀ pé ìwọ ni màá bá sọ ilé. Tí ilé ọ̀la bá máa fi mọ́, mo fẹ́ kó mú ọmọ ẹ lọ sí hospital. Kó lọ flush kíní ẹ̀ dànù. Kíní ha? Níbo ló fẹ́ bí ọmọ àlè sí? Who is responsible? Ta la mọ̀ nínú kidnappers tó ṣe? Ta ló fẹ́ fàdà ọmọ? Jojo, sori is best in sin. Ó ṣì young. Ẹ kọ́kọ́ yanjú ilé kúrò náà. Àwa jókòó, àwa bá ṣe máa ṣọ́ra ayé ẹ̀sìn báyìí. Kí ni? Torí Ọlọ́run fọlọ́wọ́n bí orí sọ ṣùgbọ́n jáká rántí nǹkan tó rọ̀ mọ́ ọmọdé yìí. Mo mọ̀ pé tó máa gbé wá nẹ̀rẹ̀ kí ló rọ̀ mọ́? Rọ̀ mọ́ kí ni? O fẹ́ go spiritual, o fẹ́ máa ṣe pé kí ni? Òun kọ́ kò ń ṣẹ̀bi ẹ̀ wọ́n rẹ̀ pu ẹni so ló gbé wọn kò lè bí ọmọ àlè sí ibà kò lè gbóyún kiri ojú títì nǹkan fẹ́ mi. Mélòó la bí? Stop it. Má jà lóko èèyàn lọ́rùn. Òkú wo dókítà tó máa ṣe ayọ̀làjò ilé medicine ti sún gan orthodox medicine ló máa lò dókítà hospital gidi mi ò ní ó gbé lọ sílé babaláwo kọ́ ṣe kó kúrò mẹ́ wá flush ìgbà mélòó ni modern science. Torí Ọlọ́run má jà ṣe bẹ́ẹ̀. Àṣe èmi ò lọ́wọ́ sí báyìí máa ṣe nìyẹn. Mi ò lọ́wọ́ sí. Kọ́mọ máa ń gbọ́ kí ni wọ́n bá ṣe gbogbo eléyìí tó ń ṣe yóò bẹ́ mi o. Mi lọ́wọ́ sí. Mi ò gbọ́ ọmọ yìí by tomorrow morning mo fẹ́ gbọ́ pé ẹ ti lọ. Màá fún yín lówó. I asked you, but you refuse to tell me the truth. See yourself. Daddy ṣe mọ̀ pé mo ń bá yín sọ̀rọ̀ tó ń dùn mí ẹ̀dẹ̀ kẹyìn sí mi. Ẹ̀yin àgbà náà dẹ̀ lẹ máa ń sọ pé ojú àwò làwo fi gbọbẹ̀. Daddy kò ń ṣe dandan kẹ́kọ̀ọ́ wájú sí mi sí. Daddy ẹ̀ wò bí ṣe rí dandan ni ẹ gbúdọ̀ bá mi wá owó yìí ni. Gbogbo ìgbà táwọn èèyàn ń sùn lóru mo fi ń ṣe ṣọ́ọ̀rù tí mò ń kàwé ni mo wá win scholarship tó wá sọ pé ẹ lè sponsor mi. Daddy dandan lẹ máa sponsor mi o. Daddy ẹ máa bá mi wá ni o. Adéníyì, ọ̀rọ̀ yìí ó dàbí nígbà tó bá ní ọmọ tó ní bàbá òun ò là ọmọ tó ní ìyá òun ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló wà yẹn tí ò bá ti kún kékeré òun pariwo mọ́ mi
nítorí ó dàbí pé mi ò fẹ́ tó bàbá ṣe lórí education ẹ̀ ṣòro kó dùn mọ́ mi ni mo ń gbìyànjú náà mo ń gbìyànjú ó ṣáà ní bí mo ṣe train wọn àti sister ẹ̀ débi tẹ́dẹ̀ yìí tó bá wá kù díẹ̀ káàtó sìn ṣé bó ṣe kó máa bá mi sọ nìyẹn òun lérí léka. dádì mi sọ pé gbìyànjú nǹkan tí mo ń try láti sọ pé gbìyànjú yóò tó dádì ẹ gbogbo ọ̀nà ló yẹ kẹ́ ti là kalẹ̀ fún wa ṣé bí ju méjì lọ ni èmi àti sísítà mi náà ni ẹ dẹ̀ wá sọ pé ẹ ti ń gbìyànjú dádì gbìyànjú yóò tó ṣé èmi nìkan mo wá school kan tó fún mi ní scholarship lọ sí US ẹ wá sọ pé ẹ ti gbìyànjú dádì ẹ máa tẹpá mọ́ ni o dádì ẹ máa tẹpá mọ́ ni and tẹ́ bá dẹ̀ rí pé ẹ tẹpá mọ́ mo mọ solution lọ́kàn ara mi. dádì ní sùúrù gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ó wà ní sùúrù sí ni àti ó ṣáà ní bí mo ṣe training wa àti sister ẹ̀ débi tẹ̀dẹ̀ sùúrù tó lọ́jọ́ ni mo ń gbìyànjú náà ẹ̀dí ẹ̀ lágùn ìyá rẹ̀ ni ò já mọ́ hábà ó bí ń bá mi sọ̀rọ̀ àná ara mi ṣe mí gan bí ṣe ń wò bí kan ṣe ń lọ yìí. ẹ dádì ẹ wò nọ́mbà 1 ẹ kì í ṣàdìyẹ ṣẹ́rí tẹ́ bá sọ pé ẹ̀ ní gbìyànjú mo ní solution fún ara mi o nǹkan méjì là ní nínú ilé tí mo bá ti forfeit ẹ̀ ní nèmi náà ni máa para mi then mi ò ní forgive yín because I'm the only son mi ni máa gbógòdì lè ga tí mo bá wá ní àṣeyọrí màá mo bẹ ṣe fẹ́ máa sọ pé ẹ bímọ kan. Adeniyi wọn àti wá wọ gidi gan báyìí o. ọ̀rọ̀ ayé. mo wọ gidi gan báyìí bó ṣe ń sọ̀rọ̀ sí mi mi ò lẹ́nu ọ̀rọ̀. mélòó la fẹ́ wí o. àbíyẹ́nu gàràgẹ́ yé orí wa ṣe wá o. lágìjú ayé. Hello. Hello. Good afternoon. Am I on to Solade? Yes, this is Olabi. Who am I talking to? Alimak. Yes, I was there not too long ago. Hello? Hello? Ẹ jọ̀ọ́ kí lẹ wí? Thank you. 200 million naira contract! Yay! Ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó bà mí lẹ́rù. Wọ́n ti gbé one more time. Wọ́n gbé one more time. Vivo! Oh God. Biyi. Gaji one. Ó Gaji. Ọkùnrin ogun. Àbẹ́tẹ̀ yìí ṣe wẹ́dà bó ṣe kú nà. Ṣo mọ̀ pé bí mo ṣe ti dé roundabout ńlá yín mo kàn béèrè roundabout oríta bẹ́ẹ̀ ni. Kí ni wàá ṣẹlẹ̀? Mo máa ń lọ sí ọ̀dọ̀ Gaji Ota. Wọ́n fọ́n wò. Kí mi ò fẹ́ jẹ́ kó mọ̀ pé mò ń bọ̀. Ọ̀kadà tó ṣí mi dé junction títì bẹ̀rẹ̀ lásán wá tó 25. Kékeré ni. Mo ní kí ni? Ṣé president gan convoy ò tó yẹn. Ṣé òun wáìn mi ni? Òun wáìn mi ni àbó òdà mi mọ̀ láti stadium. Agbára pọ̀. Wo lọ sí ẹ̀yìn Ẹ̀yọ́ Ndùmọ̀tà. Kó béèrè Abba Gaji wọn á mú ẹ débẹ̀. Tó fi yẹn lẹ̀ lọ sí stadium Agége anywhere béèrè Gaji wọn á mú ẹ débẹ̀ ọba àlù kan là wà. Ó ga. Òun wáìn mi ni. Mo yẹ̀ṣẹ̀ gbà ni. Ìwọ ló ń ṣe yan bí ọkà tẹ́lẹ̀ o mọyì ọ̀rẹ́ tó ní you understand oníkálukú dẹ̀ ló láàyè ẹ̀ oníkálukú ló láàyè ẹ̀ àbó mọ̀. Fóònù ẹ̀dá ọ̀rẹ́. Ó wà lá. Ẹ̀yọ́ jáde kò wojú ẹ̀. Bẹ́ẹ̀ pé ó dùn sí. Ojú ẹ̀. Ó dùn. Gaji one. Ó tún sẹ́ndì mẹ́sẹ̀gì wo ni. Bíi
Bíyì. Ṣé àbí 2000 àbò mo ń deceive ara mi 2000. Àbí kí n yá ẹ ní gò mi. 200 no. 200 báwo. Odò mẹ́ta àkọ́kọ́. Odò mẹ́ta ẹ̀kejì. Odò méjì 2 million. Odò mẹ́fà. Odò mẹ́fà 2 million. No. Kí ni kí n fi ṣe? Kí ni kí n fi ṣe? Mo ní kí ni kí n fi ṣe? Ẹ̀mí ìmoore ni. Ẹ̀mí ìmoore. Mo kò wá sọ thank you ni. Adébíyì. Bíyì 2 million. 2 million. Kí ló ṣe é? Ó gbé mi lẹ́tọ̀ ni. Ṣé o lè di gasab ni? Tún lọ pé méjì àbí mẹ́ta á gbé ẹ. Mélòó tiẹ̀ lára mi. Kò yí ẹ ní. Big, strong and reliable. Gàjí wà. Kò sí wàhálà, kò sí wàhálà. Tèmi nìkan ṣoṣo. Mo dúpẹ́. Mo kàn ní kí n fi lè dúpẹ́ nìkan bá mi fọwọ́ ba ilé ni. A ti lẹ̀pọ̀ ọ̀rẹ́ mi. A sì máa gbádùn ara wa gan gidi Kò sí gan. wàhálà. Alẹ́ gan ni. Sori ní èyí tó ṣe yìí láti mọ́ra wa yìí. Jẹ́ kí n máa gbọ́ o. Jẹ́ kó máa yí ẹ o. Tẹ́nìkan bá sọ pé òun fẹ́ gbé mú. A sọ fún pé ìkẹ́ ni mú. A bẹ́ wálẹ̀ ni o. Exactly. Wọ́n gbọ́dọ̀ rí ẹ fín o. O ti dẹ́lẹ́lẹ́ o. O gbórin tó máa ń kọ ni. Ẹlẹ́lẹ́ kì í ṣe ní àrífín. O ti dẹ́lẹ́lẹ́ ìgbà bẹ́ẹ̀. O ń ṣe ní àrífín. Gàjí baálẹ̀ ni ẹ Ọlọ́run ìwọ lọ́ba bíbà ẹ̀. Mo fìlì ẹ̀ gan. Ọba ìlú kan gbogbo àbàyí ó pọ̀ káàkiri kò sólúwa ẹ̀. Wọ́n gbọ́rọ̀ gbórúkọ Gàjí kan náà wọn ò gbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ mo kàn ní kí wọ́n ṣe thank you ni mo wá fẹ́ mi ìmoore hàn ni ó tán. Mo ò dẹ́ kó mọ̀ mo fẹ́ kó mọ̀ tẹ́lẹ̀ mo ṣe ra yọ wá. Kò sí wàhálà. Jẹ́ surprise ẹ̀ wọ́n ló máa ń wá gbogbo gbà. Ibú gbà tí mi ò pẹ́ gan wàá yọjú. O wà ní kánjú lọ. You understand? O kánjú wáyé náà. O lè kánjú lọ. Jẹ́ ń gbé ẹ lọ sọ́dọ̀ ìyá alámọ̀lá ká lọ wéwọ́. Jọ̀lùbọ́ là ń pè. Jọ̀lùbọ́. Wá lọ jọ̀lùbọ́. Òkú mọ̀ pé mi náà bukateria ni mi jálọ. Nítorí mi ti ẹ̀fẹ́ káwọn bọ́ìsì yẹn yọ ẹlẹ́nu. Jọ̀lùbọ́. Gàjí wà. Máa lọ sábẹ̀tẹ̀. Wá lọ jọ̀lùbọ́ náà wá lọ jẹun. Wá lọ jẹun. Ó yá yìí. Yìí. Wá àbọ̀bọ̀ yìí ṣé kò ṣe pé o fẹ́ ṣorí burúkú ṣá ṣó yá wèrè ni I mean what is wrong with you ṣọ́bí ṣó ni mẹ́ja ni kí ló dé ó dé ń disturb life mi lọ ṣó ara ẹ̀ wọ bọ̀bọ̀ wèrè tó ń pè lájà nìyí wọ́n ní mi ò ṣe mọ́ àbọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ ni tó rò orúkọ gidi jẹ́ àforúkọ ayé àtijọ́ idiot get out. máa wo idiot rẹ̀ ó dẹ̀ disturb mi ó dẹ̀ fẹ́ fi ayé sú mi kí ló dé. Bímpé ìwọ àti ta ni. ṣe bó lórí burúkú tó ń pè ní ajá nìyẹn tó ní kí gbogbo ayé máa pè wọ́n ní big man ó ní dọdọdọdọdọ àfi láò ọ̀dọ̀ mi lòún fẹ́ kú sí mo dẹ̀ ní mi ò ṣe mọ́ kó máa lọ lọ ẹ̀ kí ló dé. Orí shape ẹ̀ ni look at his shape gbogbo àwọn ọkùnrin tí mo rí sìn they are all trying to keep fit gbogbo wọn fẹ́ ní 6 packs you know kọ́ look good fóbìnrin ṣùgbọ́n níṣẹ́ ni wèrè lọ yọkùn irú òṣìwò nìyẹn kọ́ rírò èmi lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣọ́ọ̀ ni máa bú mi ni. ẹni tó lórí ò ní fìlà bẹ́ẹ̀ náà ni lánàá náà ta jáde táwọn ọkùnrin méjì ń já lórí ẹ̀. ṣọ́ra wọn yẹn mi ò máa ti sọ yes fún kankan nu wọn mi ò máa ti dá kankan nu wọn lóhùn tó fẹ́ sọ̀rọ̀ àwọn di wèrè sí mi lọ́rùn tó ń jàjà wèrè kiri can you imagine that? Ó sú mi o. Ìwọ Ọlọ́run ṣé tèmi ò ti wá bọ́ báyìí ibi tí táyé ti yan rí Kọ́hìndé ò máa yan níbẹ̀. níbo ni wọ́n tún gbọ́rọ̀ lọ yìí níbo ni wọ́n tún sọ yìí wo àsìkò oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ tásìkò tí ẹ bá dé báyìí wọ́n á rò pé lọ ṣoògùn ni forget that wọ́n á rí ọkọ gidi ọkọ alálùbáríkà ṣé o rò pé ń wà òkè náà káwọn ọkùnrin máa jà síyàn ni tó bá yẹ pé yàn ń lo ọpọlọ yàn kí wọ́n máa lo làákàyè yàn wọ́n máa mislead yàn náà ìyá kan máa fẹ́ wọn lọ ní at the end of the day náà ò ní rówó kankan tó kójọ náà ò ní rí nǹkan tó kójọ ń díẹ̀ you don't understand. wọ́n rẹ̀ mi dídé kó lọ dress up jẹ́ àmà lọ àbí bóyá fẹ́ lọ rè ni. no máa change. kí ló ń ṣe ẹ báyìí kí ló ń ṣe. ọ̀rọ̀ mi ni
má rò sẹ́ mo ti sọ fún ẹ òun kánjú jọ ẹlẹ́dàá ẹ lọ. All right, mo ń bọ̀ jẹ́ kí n change. All right, dear. Mo drink ẹ. Okay, babe. Lọ́dún bá tún pè mí máa gbé ẹ ṣépè gidi kan èpè gidi. fẹ́ ṣàfihàn ẹ̀kọ́ bá mi nínú iṣẹ́ sí wàhálà. Sábọ̀dé Rakingan ẹ dáhùn Sábọ̀dé ẹjọ́ ó wà very very important ó ṣe kókó. Vivian kí ló ń bọ̀. Sábọ̀dé ẹ káàsán ẹ pẹ̀lẹ́ kó ojú oorun mi ò nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ṣọ̀rọ̀ jókòó ẹ jọ Bọ̀dé ẹ jọ nítorí tọ́lọ́run ṣe fẹ́ kó bá mi ṣe fẹ́ implicate mi Bọ̀dé. Sọ̀rọ̀ náà àwọn amọ̀yàn sọ̀rọ̀ kí ni problem àwọn ẹ mọ̀yàn yes. aṣọ aláṣọ tẹ ti gbà tó 2 weeks báyìí tẹ́ ẹ ti daṣọ aláṣọ padà nígbà tí wàá bá mi bíi 2 weeks ago tẹ́ ẹ bẹ́ẹ̀ pé aṣọ tẹ fẹ́ gbà yóò kí n jọ o ẹ kò fẹ́ lò fọ́jọ́ méjì ni o ẹ máa tètè dá padà o ẹ jọ nítorí tọ́lọ́run aṣọ yẹn ni mo wá gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí àwọn tó ní aṣọ ọ̀hún aṣọ bọ̀gà mo ti parọ́ oríṣiríṣi mo parọ́ títí ẹnu mi bọ́ ojú mi bọ́ pẹ̀lú ọ̀gá wa rí mi bẹ́ẹ̀ tó wà ní tó ń ṣe shady dealings ọ̀gá sọ fún mi pé tí n bá ti fẹ́ wàhálà ibikíbi tí aṣọ yẹn bá wà kí n lọ gbà wá fún kọ́sítọ́mà ẹ jọ Bọ̀dé ẹ wọlé kẹ bá ń kaṣọ kí n kaṣọ faláṣọ. jóná mo ń tà láti ro aṣọ wo ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà. aṣọ mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. aṣọ wo ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ because mo rán mi létí náà aṣọ agbádá complete white tí mo fẹ́ gẹ́ sí tí mo kó fún yín ṣé rí nǹkan tó ti dùn mí jù ni pé ká ní mo mọ̀ pé ọ̀gá ọlọ́pàá ló ní aṣọ yẹn ni mi ní káṣọ yẹn lẹ̀ fún yín o nígbà táwọn tó laṣọ dé ọ́fíìsì ọ̀gá lẹ́nì lọ́gá jẹ́ kó yé mi pé ọ̀gá ọlọ́pàá ló ní aṣọ tí mo kó fún ẹ jọ torí tọ́lọ́hún ẹ bá ń kó. jóná ọwọ́ ẹ̀ mo ti gba aṣọ yẹn àbí. ṣé kò máa ṣe yín ọwọ́ ta lẹ́yà ti gbà. mẹ́ẹ̀ agbádá white yẹn. ooo bọ̀ ọwọ́ mi rè. You did well, bro. No, you did well. Ọmọ kan ṣe ni pé nígbà tí mo wọ aṣọ yẹn tán, nígbà tí mo dọ́dọ̀ àwọn pàdé mi, àwọn òbí kùbánà àtàwọn ọ̀rẹ́ ẹ̀, ọmọ pé àmọ́ ilé ayé tá a wà yín sìn, tó bá ti fèèyàn mi mọ̀ ṣọ̀rọ̀, o understand ẹ̀? Nígbà táwọn àbúrò ẹ̀ tí mo rí ọ tí mo débẹ̀, àti pef kan báyìí, ó ní pef wèrè kan báyìí tí wọ́n sáré gbọ́n láti kán díẹ̀ sí báyìí everywhere. Àfi bí iṣó, ó máa ń rùn káàkiri ni. Tí mo wọ ọ pé èèyàn ló dé yìí. Ọ̀rẹ́ mi kan náà tún wá sí klọ́ọ̀bù òbí. The next thing to my mom, bọ́bọ́ ó dùn Bọ̀dé ó dùn eléyìí ló dàbí senator báyìí àná wọn nípa ọmọ aṣọ yìí òun máa láìka láti ní òru ẹ̀ ṣó ti yé èèyàn látàrí pé òun láìka ẹ̀ gan kò dẹ́ ṣe red mate ẹ pé èèyàn lè sọ pé òun fẹ́ sáré rà ní boutique yóò ti yé èèyàn understand mo kàn pé ojúlówó ojú ṣàánú jàre sísọ ẹ pé òun náà ní láti lọ fi lọ oppress níbi kan yẹn understand ni pé èmi lè sáré fún ní tọ̀dọ̀ tèmi because èmi àti ẹ̀ àjọ máa ń yára wa láṣọ tẹ́lẹ̀ ṣó ti yé kò dẹ́ ní dákùn wa lọ mọ̀ pé èmi kọ́ ni mo láṣọ yóò ti yé bọ̀bọ̀ yóò ti yé Bọ̀dé kí ló ṣe ayé yín ti bàjẹ́ kí ló ṣe náà títà ẹ̀yin fi aṣọ aláṣọ tí mo kó fún yín aṣọ ọ̀gá ọlọ́pàá ìgẹ̀ white complete agbádá tèmi kó fún yín ẹ lọ kó fún ọ̀rẹ́ yín kan ẹ fi aṣọ aláṣọ ṣojú lójú ṣàánú. o ti ń pariwo. èmi ti ẹ má pariwo. má pa kí ló ń ṣe calm down náà ariwo ẹ ti ń pọ̀ jù ibi tí mo wà yìí wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ pé mo wà ń sàpamọ́ sí ibà ni mo forí ara mi pamọ́ sí ibà ni bàbá I dey connected o I dey connected wá VGC ní base mi o but tí bá ti rí pé bí apò wọn láti máa pọ̀ jù lọ́wọ́ yẹn àkókò bí ẹ kàn relax you understand àwọn máa ṣoore fún ẹ àwọn oore díẹ̀ tí wọ́n ti ṣe fún mi ládùúgbò yìí you understand àwọn máa sọ fún ẹ padà. Bọ̀dé olórí burúkú ni ẹ. máa connected. ìwọ ń gbé VGC. yeah actually. wọ́n bí tó ń gbé ilé ẹ̀bẹ̀rẹ̀ wọ̀ ni wọ́n wá connect èmi. ó yẹ kó máa dúpẹ́ pé o mọ̀ mí o. ayé mi dájú ayé tiẹ̀ lọ. ó yẹ kó máa dúpẹ́ pé o mọ̀ mí. ayé mi dájú ayé tiẹ̀ Bọ̀dé wọlé kó kó aṣọ ọlọ́pàá fún mi sórí tí n bá ṣèèṣì tí mo bá ṣèèṣì sí ẹ̀wọ̀n lórí aṣọ yìí Bọ̀dé tí n bá sùn prison 1 wá sùn prison 2. mi ò lè sún ẹ̀wọ̀n. tí n bá sùn prison 3 ẹ sùn prison 4. ó lè sún ẹ lọ káṣọ wá. kí lorúkọ ọ̀bọ tó ní kílọ̀sì náà. bọ̀dá wo. bọ̀dá tó ní kílọ̀sì a máa bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn mọ́ ṣùgbọ́n nǹkan tá a fi pákéjì ń ṣe náà ni pákéjì ló láyé. ok bọ̀dá tó ní kílọ̀sì ló máa ránṣọ ọlọ́pàá fún mi padà. ẹ bẹ kẹsọ kẹ ẹ wọlé kẹkẹ sọ má wọ yàrá yín o. tó bá wọ yàrá o lè rí nǹkan kan bẹ́ẹ̀. mi ò lè ráṣọ ń bí bọ̀dá Bọ̀dé ẹni ṣó bí tẹ̀sán wà ẹni ṣó bí tẹ̀sán wà ẹ má fẹ́ wẹ̀lẹ̀ o ẹni ṣó bí tẹ̀sán wà jáde.
ọ̀dà àbáhùn bẹ́ẹ̀ bá ti ṣe náà ní gbogbo ẹ̀ mo ṣe ń tẹ́ ẹ ṣe mo ṣe ẹ fọkàn màá pè yín padà àmọ́ pé kí ló dé kí ló ń pè mí fún. so fẹ́ sọ pé orí mi ni àwọn pé ó tún bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ lóníròdòdò bíi dòdòdò lónígbẹ̀gbẹ̀ ó di gbẹ̀ngbẹ̀. ó yẹ kó sì dànù jàre kí ló ṣẹlẹ̀. Gini o ni. ṣé wàá gbé torí tẹ́mi ṣé kí n gba ọ̀nà ọbẹ̀ yẹn mọ́. Torí tí ẹ lèmi náà ṣe wá jókòó ń bí ajá sábà ìpín ẹkùn sábà. kí ni pírọ́blẹ̀mù ẹ̀ gan. wọ́n lẹ̀ kí. kó sì dànù. yé. kí ló ṣe é. àmọ́ pé dúró náà ṣé ọ́n fi lẹ̀kẹ́ ṣe pè fún ọ ni. If you wanna get it right. Come on, oh yeah, get it right. I said, if you wanna get it right. Oh, nalo, wawaku, wow, joba, wawaku, wow, bariri, kuri. Come on, yeah, say, Asiri bẹ́ẹ̀ tó pọ̀.